Hello. Ta nìyẹn? Dádì Jésù. Ọ̀rẹ́ ẹlẹ́sẹ̀. Ọmọ Màríà. Ẹ pẹ̀lẹ́sẹ̀. Ẹ rí miss call mi. Bẹ́ẹ̀ ni èmi ni mo pè yín alàgbà sakete. The son of river theology. Ní dààmú sà. Glo mi ni mo fi pè yín. Ẹ wò iná ti jó kọjá àkókò gbogbo nǹkan ti yí dande o. Ìjọ tí mo wà lórí ẹ̀ nígbà tí máa fi dé wọ́n ti fi AK-47 pa èèyàn 42 o. Ẹni bíbélì wà lọ́wọ́ bíbélì ò sí lọ́wọ́ wọn báwo kò yé mi o. Ẹ̀dá ìgalà wọ́n ti pa wọ́n ló kàn yí gìrìgìrì nínú àgbàrá ẹ̀jẹ̀ ni. Sista Rutu tó máa líìdì orin bó ti lọ tọmọtọmọ ni wọ́n yí ẹni mọ́tò bá gbá kó lè ráàyè mú nọ́mbà ọkọ̀ wọ́n bí wọ́n ṣe bẹ̀rẹ̀ orin ìkọ́wọlé báyìí ni wọ́n dé èmi ò sí lé nígbà yẹn mo lọ jẹ kínní olùkọ́mi ni ọ̀tá máa ń jẹ ní ọdọọdún yẹn èlù mo fi escape kọ́ lọ́hùn má bàbá mo kàn ní kí n gba mo fẹ́ gbà yọ̀ǹda lọ́wọ́ yín ni o mo fẹ́ lọ Ìjẹ̀bú Òde lọ́dọ̀ bàbá Ifálékè kí n lọ gba tìdíjò ni àtẹ̀wọ̀n sọ̀pọ̀nà bàbá ojú lásán ò ṣe wèrè o èmi ò sí wọ́n porúkọ Jésù kò yé mi ẹ̀bí ẹ̀yìn náà ò sí lára ń dì nígbà yẹn wọ́n kó bọ́ ẹ wo gbogbo tago ara kìíní ara ṣọ́ọ̀ṣì wọ́n kó bọ́ bóti gbogbo ẹ̀ fọ́ ni ẹ jọ̀ọ́ mo kàn ní kí n gbà yọ̀ǹda lọ́wọ́ yín ni ṣe mọ̀ pé kémi náà tó gba Jésù ó ní tí mò ń sìn gbogbo àwọn nǹkan yẹn mi ò dẹ̀ dánù irú bọ́ì tó ń bá wa lùlù nígbà yẹn tá a sáàkì tí mo fẹjọ́ ẹ̀sùn yín pé ó gba ẹnìkan lórúka níbi tí wọ́n ti lọ ṣe kùrùsẹ́ẹ̀dì pé ẹnìyẹn ní kí wọ́n má ta tẹ́ǹtì tí àwọn ènìyàn yọ bọ̀lọ̀kù báyìí tó ń yí ńlẹ̀ mo ní láti wà lọ láàárọ̀ yìí ni pé kó máa padà bọ̀ nínú ìjọ láti bí ọdún 9 èmi ò mọ̀ pé irú àwọn èèyàn bẹ́ẹ̀ yẹn la nídìí nínú ìjọ ẹ̀ló sà mo wà pẹ̀lú yín ta ló ń sunkún mẹ́yẹn mọ́mí yín àǹtí Màríà wọ́n ti dákẹ́ ẹkún láti gbà yẹn bàbá nǹkan ti dàrú lọ́rọ̀ ọ̀rọ̀ níjọ́dé o gbogbo àwọn nǹkan tẹ́yìn náà lò nígbà yẹn ìgbà tí inú wọn dẹ̀ dàgùtàn tẹ́yìn kó kiri tán ní ẹyọ kan sọnù ńbẹ wọ́n lè fún àwọn tó kù ẹ̀ kó wọn lẹ̀ ẹ̀wọ́ ẹyọ kan yẹn lọ pé ó important nínú àwọn àgùtàn tẹ́mi kó kiri almost 50 something ni wọ́n fi AK-47 gbà lọ́wọ́ mi kí ni mo ti fẹ́ ṣe báyìí bàbá kò yé mi ẹ̀yin náà ní kẹ́ ẹ bá wa wo bí ẹni gbogbo dáyìn náà ló nígbà tí wọ́n rò pé ẹyin tí ẹ̀yin kọ́ ẹ bá mi transfer ẹ̀ sí mi otherwise èmi kan máa ọ̀dà bọ̀ wọlé o bàbá mo ti rán ni sí Abidjan mo dẹ̀ ní ká bá mi pe alápinni gbogbo àwọn èèyàn wa tí kiri lálùdé tí èmi àti òkè ń kíra tẹ́lẹ̀ ẹ̀ṣẹ̀ burúkú wà lọ́wọ́ wọn bá mi ẹ̀bí yẹn ẹ bá lè fún mi ní ìyọ̀ǹda wá sí àwọn èèyàn wọlé ó wá pé tìbìdíjò wà ní gbogbo kìnìyàn ò ní ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ni ìjọ lọ bẹ́ẹ̀ sí ní kíjọ lọ ṣùgbọ́n gbogbo ẹ̀ náà kàn sáwọnú ara wọn bẹ́yẹn náà ni ẹni àgbàgbé orúkọ Jésù kì í ṣe pé àgbàgbé ò gbàgbé orúkọ Jésù ṣùgbọ́n tá a bá ń pè yín dadi Jésù ẹ̀yin náà máa tètè dá wa lóhùn torí AK-47 ìbọn burúkú ni o wọ́n ló kọ́kọ́ gbé ẹ̀dá alàgbà ó gbé lọ sókè ròdò kó tó lọ jù síbi tó láìkì kò rán òun kọrin ìdágbére tì ó.